wọ́n dáná sínú ilẹ̀ yẹn tí ilẹ̀ yẹn gbóná wọ́n dẹ̀ jù máa yẹn síbẹ̀ láàyè wọ́n ṣe pamọ́ yẹn after tí wọ́n gba ransom tán. ok wọ́n tọ́ láti mú àwọn tó bá lẹ́nu inú wọn wọ́n mú wọn kúrò. bẹ́ẹ̀ ni náà àwọn tó tún kù láàrin Haúsá tó tún lẹ́nu kọ̀ọ̀kan torí wọ́n ti gba gbogbo ilẹ̀ wọn náà already wọ́n ẹsẹ̀ ń jà pétápétápétá ni kọ́lọ́ wọn ṣàánú wọn ni so àwọn tó tún lẹ́nu láàrin wọn díẹ̀ ni wọ́n tó ń ṣerú nǹkan báyẹn sí so gbogbo ibi tó yẹ kí wọ́n ti dáko oní Fúlàní ò jẹ́ kó wọ́n dáko níbẹ̀ ẹ bá lọ Benue is a full basket of nation àgbẹ̀ ní gbogbo wọn níbẹ̀ yẹn but more than 12 local governments làwọn kílókọ rẹ̀ làwọn Fúlàní ẹ̀ ti gbà wọ́n ti gbà kó lọ́wọ́ wọn tọ́kùn wọn lè lọ sóko so àwọn nǹkan yẹn ni so àwọn pípé báwo lè jẹ́ kí bàbá yìí oríjọba yìí ṣe so kí ni way forward tí Maraye ti sọ òun náà ni ṣùgbọ́n ta ló fẹ́ champion rẹ̀. bẹ́ẹ̀ni kódà gan òórùn jẹjẹ gan ta ló rẹ̀ láti jáde bébí ṣe ń pa wá gan so. ta ló fẹ́ ṣáájú rẹ̀ ẹgbẹ́ tẹ́ bẹ́ẹ̀ ok ìgbà tí Ìgbòho jáde gbogbo àárín láàárín kí ló padà ṣẹlẹ̀ sí Ìgbòho kí ló padà ṣẹlẹ̀ sí Ìgbòho tó gbẹ ṣe gbogbo sí kíni tó fi lọ kíni ta ló tún fẹ́ jáde níbẹ̀ ní ìsìlámù. yẹ́sẹ̀ ọmọ Yorùbá yẹn náà ló tún gbà bọ̀ fún Sunday fún. àwọn iná wà níbẹ̀ èmi ò ní fact lọ́wọ́ tí mi ò lè sọ nípa pé bí apọ̀ ọmọ Yorùbá ni àbọ̀ ọmọ Yorùbá kọ́. wọ́n wà níbẹ̀ ni. bọ́tí mo mọ̀ ní pé kò sí Fúlàní ò ní wo Ìgbòho níran nítorí ọ̀pọ̀lọpọ̀ mọ̀ ní pé sẹ́ẹ̀rí ẹni tó bá jẹ́ bíi olórí gbòkan gbòógì nílùú yín Fúlàní awọ́nà tí wọ́n á ṣe pa àwọn èèyàn mọ̀ yí pé máa kan bẹ ní Benue tẹ́ bá lọ gọ́gù rẹ̀ gọ́gù Ghana Ghana òní máa yẹn ní Benue akíkanjú òní níbẹ̀ yẹn in fact àwọn Fúlàní fẹ́ lò láti lọ bá àwọn ìlú kan jà wọ́n mọ̀ pa máa yẹn torí wọ́n rò kó bẹ́ẹ̀ wípé ètò wọn pìrìsẹ́ǹtì fún gbogbo ayé ní pé kí ni máa yẹn wípé òun wù ọ̀daràn òun wù ọ̀daràn ṣùgbọ́n kìí ṣe díẹ̀ ni Fúlàní fi pa kìí ṣe díẹ̀ ni Fúlàní fi pa now there's another man ní side Nasarawa kí ló kọ rẹ̀ Ẹ̀gàn ni máa yẹn wọ́n pe tribe ní Ẹ̀gàn ní some I think that was around 2012-13 Fúlàní mọ̀ nítorí kí ni máa yẹn ṣe ó ń ró àwọn aráàlú ẹ̀ ní agbára against election nígbà yẹn ni nítorí pé Fúlàní ló ń jẹ gọ́vnọ̀ wọn gbogbo last 2 or 3 governors wọ́n ní láti bí nǹkan bí 2010 that word àwọn Fúlàní ni wọ́n so ó wá ń ró àwọn èèyàn wọn lágbára láti make sure pé kó lè resist Fúlàní rò pẹ̀ pẹ̀lú rọ́kàn wọ́n dẹ̀ mọ̀ọ́mọ̀ wọ́n fi pa máa yẹn in fact wọ́n láti gbé Fúlàní obìnrin kan láti Mali kí ṣe gọ́ọ̀mẹ̀ntì lọ́ọ́ pa máa yẹn tàbí ó kọ kìíní ẹ̀ ó popular ní gbogbo bí between 2011 to 2013 òní incident yẹn ṣẹlẹ̀ ní sáàdì Nasarawa ń bẹ̀ yẹn tí máa yẹn ń ró àwọn èèyàn lágbára ìpè kìíní táwọn ọlọ́pàá àti DSS tí wọ́n lọ bá máa yẹn lé gbogbo ló kú ọlọ́pàá àti àwọn DSS tó kú nígbà yẹn ó wà ní news ní tí mo sọ báyìí so kí ni Fúlàní máa ń ṣe tí alágbára kan bá wà nílùú yín ẹgẹ́ tẹ̀bẹ́ yẹn pé àìní ìbáyìí ló lágbára Fúlàní ọ̀wọ́ náà gbogbo ọ̀nà láti lè ṣe kí ni wọ́n á lo gọ́ọ̀mẹ̀ntì wọ́n á tún rò pẹ́ nìyẹn bẹ́ẹ̀ náà wọ́n ṣe fún Ghana bẹ́ẹ̀ náà wọ́n fẹ́ ṣe fún Ìgbòho yẹn láti pé kíni láti mú Ìgbòho balẹ̀ táwọn bá sọ pé àwọn Yorùbá wà ní èmi ò ní fact lọ́pọ̀ mọ̀ yìí pé tèmi mọ̀ dájọ́ ni pé Fúlàní ò ní fi ẹnì kankan sílẹ̀ tó mọ̀ yìí fún ìgbà fún rẹ̀ kó ṣe kíni kó mọ̀ wò níran. so ẹ wá gbogbo ilé ìbá yìí kí ni wé fún ọ kí ni Mísọ́lá play lẹ́ẹ̀kan yẹn mo ti gbọ́ dáadáa pé kí ni fún ṣe dáadáa lọ́wọ́lọ́wọ́ báyìí kò sí dáadáa ṣé alẹ́ kò ní ara Nàìjíríà lẹ́nu báyìí pé ká lẹ́nìkan tí ó sọ pé yá ẹ jẹ́ ká kúrò ta lẹ́nu yẹn ta ló fẹ́ ṣáájú rẹ̀ ọmọ sọ yìí pé ara ọmọ níṣẹ́ ni ọdọ ọba kún ọba ara ọmọ níṣẹ́ ni ọdọ ọba kún iṣẹ́ ọba òní kò sí mọ́ jẹ́ so kí wá ní o kí ni tá a lè ṣe gẹ́gẹ́ bí ọmọ Yorùbá ní pé kí ni tí Tinubu bó ṣe wà bẹ̀ yẹn ọlọ́mọdé tó bá lọ́ra sí ọlọ́mọdé àárí o ìgbèròkú sí tó bá kú eléyàn tó burú jù so tèmi ń wò gẹ́gẹ́ bí yẹn ní pé ok ọ̀pọ̀lọpọ̀ tẹ́ bá dẹ̀ bè wọ́n sọ pé báyà pé nítorí pé ó fẹ́ lọ fún second time tí ò ní nílò anything mọ́ báyà ló jẹ́ kó kóra máa ṣe mẹ̀lọ̀mẹ̀lọ̀ tó ṣe ń ṣe èmi náà dẹ̀ ra àgbàgbọ́ ń bẹ̀ díẹ̀ that's the only hope tí mo ní pé ok but tó wá pé mi ò ní dódìgbà yẹn gẹ́gẹ́ bí ọmọ Yorùbá ọdún 4 ti tó ṣe tí mo fẹ́ ṣe ètí màá rẹ̀ ṣe kò sí nǹkan kan tó bá fọ́jú kọ́ fọ́jú ni tí mo lágbára yẹn lọ́wọ́ màá gbé Yorùbá kò nílẹ̀ Yorùbá tá pé mi wà nípò rẹ̀ ni ọdún 4 yẹn ti tó fún mi bọ́ èmi ṣe Tinubu náà ìdẹ̀ lágbára yẹn lọ́wọ́. wọ́n máa ládé ẹni sùúrù ẹ̀jọ̀ ń tọ́lọ́mù fún àtọmọdé lẹ́nu ọ̀rọ̀ náà bàlákà yìí ń jẹ ẹ̀jọ̀ ẹ wọ́n ṣẹlẹ̀ pé kì í ṣe nǹkan báyẹn àwàlà kan sọ wíìsì láti sọ lẹ́nu a sì ń bẹ̀
nǹkan tá ká máa awò sí níbẹ̀ ó yìí sí láti máa sọ lẹ́nu lórí àwọn tiwa pé nǹkan báyìí bẹ́ẹ̀ kò yìí sí láti ṣe báyẹn wọ́n pe ìtọ̀sẹ̀ lónìí náà yàrá bàbá yìí máa ń sọ nínú nǹkan lẹ́sọ̀ báyìí mọ nǹkan tó ń ṣe ẹ máa yẹ ká máa wò lọ mi wà against ọ̀rọ̀ sọ kò yé yín náà wọ́n rúgbó step tó ń gbé èmi jẹ́ pé èmi náà jẹ́ kò sẹ́ni bọ́ọ̀dì tó gọ̀ àárín ọ̀tá la wà ẹ máa yẹ ká máa tọ́ra wa. Jaguar ó wà pẹ̀lú ìsà. bàbá ò lè sọ pé mọ̀ nǹkan tó ń ṣe. Bàbá ò lè sọ pé mọ̀ nǹkan tó ń ṣe. Bàbá ẹ̀ náà ni. Ṣé mo mọ ọgọ́ tí mò ń sọ èmi mọ ọgọ́ tí mò ń sọ mi ìṣeré bàbá mi Mr. Aládé lè má sọ̀rọ̀ lọ ẹ má bínú kí mo bọ̀rọ̀ mọ́ yín lẹ́nu. mọ́jọ́ tí mo fẹ́ sọ mọ́ náà ni pé wá ẹ̀yin tẹ́ ẹ mọ̀ tẹ́ ẹ súnmọ́ wọn tẹ́ ẹ dẹ̀ ní sẹ́gbẹ́ pé gbogbo akọ́la ìtẹ́mi mọ̀ nǹkan lẹ́yìn mọ̀ ìtẹ́yìn mọ̀ nǹkan lẹ́lòmíì mọ̀ ẹ̀yin tẹ́ ẹ súnmọ́ wọn tẹ́ ẹ mọ̀ kí ni ẹ jọ̀ọ́ ẹ dákun ẹ bá sọ fún yín pé Yorùbá fẹ́ bọ́ ohun gangan ní kókó ká bọ́ kúrò ní ìgbèkùn Nàìjíríà tá a pé wọ́n wò pé after 2027 náà làwọn ó ṣe kí wọ́n jọ kọ́dà kí wọ́n ṣe kọ́ mọ́ sọ pé báyìí pé wọ́n sọ pé àwọn fi sílẹ̀ ní ààbọ̀ ó gbìyànjú ẹ̀bẹ̀lẹ̀ mi ń bẹ̀ torí kò ní lágbára kankan gbogbo ohun táwọn sọ bí mo ti lọ wájú mo ti lọ sẹ́yìn mo ti rò pé ṣé revolution ni kò ṣeé ṣe ní Nàìjíríà nítorí pé kí ni tí wọ́n bá ní pé ẹ fẹ́ ṣe revolution àwọn ará àwọn olóòkè ọ̀yà wọn ò ní support yín àwọn ọmọ Ìgbò náà tó bá ti bó kò ní fífọ̀ wọn ò ní support yín ẹ̀yin náà nìkan náà lè máa dá gbogbo ẹ̀jà so ẹ̀yin tẹ́ ẹ súnmọ́ wọn ẹ jọ ẹ dákun kan bá gbégbèsè kún sí kíni kó gba Yorùbá lẹ̀ ìyà yìí pọ̀ Yorùbá ló ń jẹyà jù àwa aláwẹ̀ ká máa jayé jù lórílẹ̀‐èdè yẹn torí kò sí nǹkan tó wà ní tí à ń wá káàkiri ṣé èso oko ni ṣé epo ni ẹ̀sùn kan tí ò sílẹ̀ Yorùbá ṣùgbọ́n àwọn ló ń jìyà jù ní Nàìjíríà àwọn ọmọ Yorùbá là ń jìyà jù àwọn ọmọ Yorùbá ló wà káàkiri gbogbo àgbáyé àti àwọn ọmọ Ìgbò wọn kò sí tọ́kàn pẹ̀lú ọmọ Ìgbò Yorùbá lọ́kàn ni àwọn ọmọ kí ló kọ rẹ̀ àwọn Fúlàní àti àwọn tó wà lókè ọ̀yá bẹ̀ wọ́n yẹ ṣe kí ni wọ́n yẹ kó nílùú torí pé kí ni ibẹ̀ yẹn fẹ́fọ̀ wọn ṣùgbọ́n àwa là ń káàkiri nítorí ìyà tó ń wà ní kíni so ẹ jọ. èyí tó bá jáde ẹ máa gbọ́ pé I already get appointment I'm going back. tí wọ́n bá wá lu èbò gan wọn ò ní dúró wọ́n padà sílé ni. so ẹ jọ ẹ̀yin tẹ́ ẹ súnmọ́ wọn ẹ dákun òótọ́ tó wà bẹ́ẹ̀ ni pé wọn ò gbọ́dọ̀ fi Yorùbá sílẹ̀ tí Tinubu bá lè kúrò níbẹ̀ bọ́dà ìsìn àbí after 27 tí Yorùbá bá lè kúrò ní Nàìjíríà ká gbọ́ ẹ wò ìyàjọ́ jẹyẹ Yorùbá ìgbọ̀rọ̀ sọ sọ ìyà yẹn ń ṣe best of law ni. ó dà gbé Mr. Jaguar ń ṣeré ni ṣe rí wàhálà tó máa ṣẹlẹ̀ ńlẹ̀ Yorùbá tẹ́ni tí ń bá ṣẹlẹ̀ sẹ́mi ló kàn rí next election yẹn tẹ́ ṣe ń wò pé clear road for jagajaga ni fún Tinubu èmi mọ̀ pé last minute ó máa yọ bọ́ọ̀ì INEC ẹ̀ kúrò Yusuf àbí kí lórúkọ wèrè tó wà ń bẹ̀ yẹn gẹ́ mi sìn mo mọ̀ kó máa yọ kúrò tí ò bá yọ ajẹpọ̀ àwọn nọ́dánà náà àwọn ará bí yẹn náà ọ̀nà bàbá yín ta bàbá yóò gidi gan in fact àwa yìí máa jókòó ni a máa mu tíì ní 24 hours a máa cascos ẹgẹ́ mi sìn gbogbo nǹkan tó tí èmi lọ́kàn bá lè ṣe ó ń láti ṣe lé ní báyìí ni kò ń ṣe lọ́la nǹkan tí mo lè ń sọ ó yé yín ó yé mi náà because you don't know what is going to happen tomorrow ẹni tó jẹ́ gbákejì ẹ̀ ọ̀nà ò ló dá boko lẹ̀ àwọn pẹ́pì yẹn ya wèrè gan ó burú ju àjọ náà ta lọ o kí àwọn ará bí yẹn kọ́ tó lè sọ pé ẹni tá máa mú pọ̀lú ẹ̀ lélẹ́yìí wọ́n mọ̀ ọ̀kan tó ń sọ o òun ló ya wèrè ju gbogbo náà ti yẹn o ẹgbẹ́ mi sìn. wọ́n fẹ́ wọnú aṣọ rọ̀ kó wọlé aṣọ rọ̀ náà. èmi ló kàn náà dẹ̀ mọ̀ ó mọ̀ pé it's a very dangerous element òun ni ó ṣe decide pé òun ò ní fún nípò gbogbo tó ṣe múnú ẹ̀dùn tó tọ́nà lọ kọ́ wọ́n ná bílíọ̀n kan tán lọ kọ́ vice president kiri ṣó ó bá yín súbẹ̀ ó náà wò ní súbẹ̀ kọ́ ló sọ. kò súbẹ̀ o. kábà lè mọ̀ pé wọ́n jọ ń ṣọ́ra wọn ni o get me sìn. So anybody wey dey support Emi Lokan you need to know what you are doing o because whatever you have to do it now if you can't do it lẹ́sẹ̀kẹsẹ̀ ẹ gbàgbé ẹ.
kí náà ẹ sọ gbàgbé ẹ̀. ó ti bọ́ síta ó ti sọ̀rọ̀ ìyẹn Shettima ti sọ̀rọ̀ ó ní Tinubu lọ sí France ó ní kò transfer power fóun ẹ tí Ẹ̀hẹ́n, ó ló travel lọ sí France kò transfer power ẹ jẹ́ ti ẹ̀hẹ́n. gbàgbé bí Yar'Adua ṣe lọ sí Saudi fún treatment tí ò transfer power tó fi kú síbi bẹ̀ tó continue a ti gbàgbé pé Buhari ìgan pàpà the real Buhari ti kú kò transfer power abẹ́ ti gbàgbé. Sister Yeti Tinubu Yeah. transfer power o ó transfer power o ẹ mọ̀ ó gbé fún Ṣèyí o ó gbé fún Ṣèyí o owó ló ń pa ó gbé power fún Ṣèyí ló o. gbé fún. Ṣèyí ló gbé fún o ó transfer fún Ṣèyí o ẹ̀rẹ̀ ní kò transfer power. ṣe bóun nìyẹn fi jáde Well, tó ní kò bàbá transfer, wọn kò bàbá rẹ̀ sí- the best kò sí Best documentation president in yẹn Nigeria. gbogbo eléyìí tẹ̀sán yẹn kò sí documentation lẹ̀ ṣe mọ̀ documentation la fi ń ṣiṣẹ́. irọ́ wọn Gbogbo kò ṣe documented. yẹ̀yẹ́ ni. So, àwàdà nìyẹn àfi yẹn ṣe àwàdà ni. àbí ó lè má jẹ́ Ṣèyí o ó lè jẹ́ pé MC Olúọmọ ló gbé fúngbà tó ń lọ. àbí ó ṣàtì fẹ́ MC Olúọmọ sínú Àbújá náà. tó bá gbé fún MC Olúọmọ ìyẹn máa fòyìnbó ó máa lọ fòyìnbó lọ fàjà ó máa lọ gbéjà wá fún ara mi. ìyẹn ṣàṣìbẹ̀ tí ń sọ Kunduz kiri ń sìn. tó bá lọ sòyìnbó tí ó correct tó bá lọ sòyìnbó tí ó correct sí. wọ́n fi jẹ́ president NERT Wọ́n ní Burkina Kunduz ló Faso. bẹ̀rẹ̀ sí sọ. wọ́n máa fi jẹ president náà kò alédè ohun tóun sọ nìyẹn so kò sọ pé English ṣe ṣèdè òun. ó dẹ̀ sọ Kunduz confidently Kunduz fún yín. wetin we never see for Nigeria. Kunduz Naija Kunduz orúkọ tẹ máa bá ní ẹ máa bá ní Kùránì Kunduz or Kunduz. bẹ́ẹ̀ni Abdul Kunduz Abdul Malik ó ga gan Nigeria na serious cruise o èmi mọ ẹ máa gbàdúrà ni o kí Tinubu kó tó kó bẹ́ẹ̀ kán pin ni o. èmi mọ tó fẹ́ já sí o because ó ti Nàìjíríà sí inú ibú ni. èló ló fẹ́ ná lé ayé ẹ̀ èló ló fẹ́ ná gbogbo I don't understand. àwọn ilé kọ́ lọ síbẹ̀ láti lọ jalè ni ó dẹ̀ lọ máa register kó lọ ti jẹ president Nàìjíríà rẹ̀. lẹ́yìn yẹn Yorùbá long tin lẹ́wà àwa làwà ń bẹ̀ dey play. èmi ló kàn. They play. They play. You know, bàbá tó ń lọ sí France ń lẹ́rù pé ló ń ṣeré bẹ́ẹ̀ ni. Ó ní lots of health challenges now. Every now and then ló máa pààrọ̀ ẹ̀jẹ̀, pààrọ̀ ṣan, pààrọ̀ ilé, pààrọ̀ tọ̀hún. You understand me? Táfẹ́ kú kíákíá. Mr. Lọlá ẹ mọ sáìn tó wà lórí fìlà bàbá yẹn ẹ rí pánkọ́ọ̀fù ní fìlà yẹn sáìn tó wà lórí fìlà yẹn handcuff ní sáìn yẹn náà wọ́n ti handcuff everybody kò sẹ́ńbọ̀ tó lè sọ̀rọ̀ ẹ̀ńbọ̀ tó bá jáde tó bá sọ̀rọ̀ bó ṣe wà yẹn wọ́n máa bà business ẹ̀ jẹ́ ni ẹ rí pòkì kan pariwo pé ló jáde tọwọ́ sùsù ọba of Lagos yẹn kò dákẹ́ lọ́ntì ẹni pé yà ń jẹ àwọn èèyàn wọ́n yà wọ́n fẹ́ ṣe pati kan á kọ̀ pé crumbs sábà ti fún wọn ní bread lórí títì ó ti tán. àwọn ọba ọ̀lẹ́nu ń bẹ̀ mọ́ báyìí ọba bò. gbogbo nǹkan tó fẹ́ kò di ẹ lọ. ọba tó bá sọ̀rọ̀ wọ́n máa dethrone ẹni ọba tó bá sọ̀rọ̀ wọ́n á dethrone ẹni wọ́n máa yọ kúrò lóyè ni. wọ́n gbàdá mi ni o. eléyìí ń ṣe democracy o àti ẹ̀sìn democracy rárá. mo fẹ́ sọ kankan. àlè pínlẹ́lógún ni so because eléyìí ṣe democracy rárá. ṣẹ́rí mo fẹ́ sọ kankan ṣẹ́rí gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ yìí kò ní òsì èmi and here is why a ti ṣe mistake rẹpẹtẹ ṣẹ́rí orílẹ̀-èdè tó bá kọ Ọlọ́run pátápátá ṣóyè yín báyìí nísìn ó ti lanúlẹ̀ èèmọ̀ máa wọ̀lú èdì á wọ̀lú oríṣiríṣi ló máa wọlé òun la rí tó ń play out ní Nàìjíríà ṣẹ́rí à ń ṣe mistake kan in particular wa táwa ní diaspora la ṣe ń ṣe mistake yìí èmi mọ̀ pé àwọn fake imams wà mo mọ̀ pé fake pastors àwọn fake oníṣẹ̀ṣe wọ́n pọ̀ burúkú torí unemployment lẹ́lòmíì ṣe ń purọ́ mọ́ lọ́hùn wọ́n ṣe ń purọ́ mọ́ fá nígbà Ọlọ́run pa àwọn káwọn ṣiṣẹ́ meanwhile Ọlọ́run ò pè wọ́n but at the same time ṣe ráwọn kọ̀ọ̀kan díẹ̀díẹ̀ ṣì wà náà àwọn pípé tó ṣe pé wọ́n ṣe ń ṣe òótọ́ o bọ́ bá ṣe rí lọ́ ṣe máa sọ jáde tẹ́rí gbogbo àwọn yẹn àti discredit àwọn tó dá láàrin wọn àwọn yẹn tẹ̀ ti fọ̀ sí gbogbo nǹkan tó wá ń ṣẹlẹ̀ wọ́n ti sọ jáde gbogbo ẹ̀ lèmi ti gbọ́ wọ́n ti fọ̀ sí ẹ̀ wọ́n jẹ́ sọ gbogbo ẹ̀ ló ń ṣẹlẹ̀ gbogbo nǹkan tó ń sọ ló ń ṣẹlẹ̀ àti tó yìí máa ṣẹlẹ̀ in the coming months
gbogbo ẹ̀ ló ti sọ jáde ṣùgbọ́n tó pé we are very stubborn àwọn kan wà tó stubborn ní diaspora ẹ̀ tó bá ti gbádùn religion báyìí wọ́n máa kó everybody papọ̀ gbogbo pastor ló lè come on ẹ ní sùúrù náà èdè mọ́jọ́ lọ́hùn lọ́nà tá a bá sùn tá a jí lọ́la ọlọ́run fẹ́ ká jí ni tọ́nà ò bá jẹ́ sọ pé òun ò ní fẹ́ ká jí ọlọ́run yìí fi gbogbo yẹn ó fi gbogbo yẹn jù wá lọ náà. àwọn gambling náà nìyẹn tàbá sùn dájú 50-50. ọlọ́run fi gbogbo ẹ̀ ó fi agbára yẹn ó fi jù wá lọ and therefore a gbọ́dọ̀ máa ṣe bẹ́ẹ̀ pa gbọ́n ju ọlọ́run lọ. You get what I'm trying to say? So all I'm trying to say now is èmi ò ní pé kẹ́ lọ máa dáwọ́ bì kan mi ò ní kẹ́ máa lọ church mi ò ní kẹ́ máa lọ lékè mi ò jẹ́ ní kẹ́ máa lọ lé oníṣẹ̀ṣe but àwọn kan ṣì wà tó ṣe pé tó bá sàn nǹkan báyẹn máa bà bẹ́ẹ̀ irú àwọn ìyẹn lèmi fẹ́ kẹ́ tẹ̀lé ṣé gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ gbogbo ẹ̀ pátápátá lèmi ti gbọ́ nǹkan tó máa in fact nǹkan tó máa ṣẹlẹ̀ títí wọ next year mo ti gbọ́ èdè tó ti sọ pé ó máa ṣẹlẹ̀ between now títí di bí mo ṣe sọ̀rọ̀ yìí ó ti ṣẹlẹ̀ lóòótọ́ èmi fi ẹ̀mí bá wọn lò èmi fúnra mi náà jẹ́ tó jẹ́ nǹkan tó ṣe pé I'm spiritual so tí má ti rí báyìí kò sí nǹkan tẹ́nibọ́dì lè bá mi sọ mi tẹ́ni bẹ́ẹ̀ argue you can't change my mind because nǹkan tí mo ti rí ni màá sọ fún ẹ pé ìwọ ló nírọ́ don't má try láti change mind mi ọlọ́run kì í purọ́ ìwọ ló lè purọ́ so just shut up ìwọ ló nírọ́ you see so most times most people don't understand this thing pé tí máa ń argue lórí nǹkan tẹ̀jẹ̀ ń sọ tẹ̀ ń try láti appeal sí mi tí mi ò gbọ́ yín yẹn ó yẹ kẹ́ ti mọ̀ pé there is a reason behind it but most people because they don't know me most of our tó ṣe ń wá sórí ìkíní bíbá they don't know me they don't know nothing about me so wọ́n á continue láti máa argue and I'll leave you to it kó máa argue kó máa sọ̀rọ̀ ẹ lọ tó bá sọ tán ìwọ náà wà ti dákẹ́ because o dey expect pé kémi drop o dey expect because. ẹ má bínú gbogbo àwọn tí lóòótọ́ bẹ sọ bó ṣe rí náà ni. ẹni sùúrù sà ẹni ẹjẹ kí n sá ya parí ẹ because wọn dey expect mi pé kémi drop nǹkan tó náà sọ fún mi kí n wá prioritize nǹkan táwọn sọ you are nobody before God so Ọlọ́run ló wá come first. She understand so that is how I operate so gbogbo kí ni kò ní òsì mi mo tún sọ again mo lógun máa ṣẹlẹ̀ òun ni mo ṣe ń sọ fún everybody but kò sí everybody tó fẹ́ believe so bó ṣe jẹ́ nìyẹn a gbọ́dọ̀ máa sọ pé à ń compete pẹ̀lú Ọlọ́run ká wá mú ká write everybody off no àtẹnitọ́lọ́run lò gangan ká write everybody off who are we tani wá we are so arrogant ní diaspora àwọn tó dẹ̀ wà ní diaspora gan ló ń da Nàìjíríà rú I'm sorry to say this. A jókòó sí comfort you are seated in your comfort zone you are okay you are doing fine and to some extent you are not rich but averagely you are doing fine tó bá tọ́ bá kó ṣèrò owó díẹ̀ mú jáde you buy food at home you feed your family ẹ jẹ́ máa sọ pé yẹ kí Nàìjíríà jẹ́ ṣe remain bẹ́ẹ̀ ẹ̀yin olórí burúkú tẹ́ bá fẹ́ kí Nàìjíríà remain bẹ́ẹ̀ ẹ̀yin ò ṣe kẹ́rù yín kẹ́ padà lọ sí Nàìjíríà ẹ jẹ́ lọ tẹ̀sí Nàìjíríà yẹn that's what we are saying ẹ mọ̀ pé Nàìjíríà ò dá ẹ sá ẹ̀yin dẹ̀ sọ fún àwọn tó wà Nàìjíríà kọ́ wọn ìdúró àwọn Nàìjíríà yẹn àwọn èèyàn burúkú tó yẹ kó wọnú ọ̀run àpáàdì ló pọ̀ jù náà àwọn èèyàn wa. Òótọ́ ni mo sọ fún yín ẹ jókòó tẹ́ bá mọ̀ pé Nàìjíríà mo máa ń tẹ́ bá ṣe rí mi yìí gbogbo ẹni fẹ́ẹ́ ṣe ń sọ̀rọ̀ mo wo gbogbo ẹni gbogbo nǹkan ẹ gbogbo ẹni mo take note òun ló ṣe mú mi mo sá lórí social media fún mo ti spot àwọn kọ̀ọ̀kan mo ti mọ àwọn kọ̀ọ̀kan tí mo ti spot. Ẹlòmíì ó kàn bá àṣì Tinubu nítorí pé ó ń dé position òun náà ń wò pé opportunity rẹ̀ ìlú ti dàrú so èmi náà lè di president èmi náà lè àbí tí èèyàn mi bá di president ó lè fún mi ní ministerial position. Irú ẹ̀ náà lẹ ti bá ẹ wà ní diaspora ẹ̀ ń jẹun ẹ̀ ń sùn inú yín dùn ẹ̀ ń gbàtọ́ iṣẹ́ tí a bá bọ́mọ yín lọ́wọ́ ẹ̀ ló gba benefit lọ́jọ́ ìjọba ẹ̀ jẹ́ ń sọ ẹ̀ jẹ́ promote wọn Nàìjíríà knowing fully well wípé Nàìjíríà ò dẹ̀ dá mọ́ if that is the case what are you doing in the diaspora bẹ́ẹ̀ ṣe promote wọn Nàìjíríà why not pack your bag and just go home go back to Nàìjíríà kẹ́yìn náà lọ endure kẹ́ ẹ mọ bó ṣe rí ẹ wá ń sọ fún àwọn tó wà ní kọ́ endure wọn Nàìjíríà yẹn ni o wọn Nàìjíríà yẹn náà máa jíjọ ṣe o ìkà kẹ́ ẹ lè mọ báwọn èèyàn ṣe burú sí kẹ́ ẹ mọ bí àwọn èèyàn ṣe burú Yorùbá ẹ̀rù yín bà mí. ẹ̀rù yín tó bà. ẹ̀rù àìfi ẹ̀rù nà ẹ̀jẹ̀ ń fàyè lẹ̀fẹ́ lómi kò sọ̀rọ̀. Oh my goodness. Ẹ jẹ́ kí n filẹ̀ kó dá o. Unite rárá, that's the problem. Kó dá o, ẹ ń promote wọn Nàìjíríà, ẹ jókòó sí diaspora, ẹ jẹ́ ń jẹun, ẹ ń jàmàlà, ẹ ń jókèdè, ẹ ń jẹ yán, ẹ ń jẹ gbogbo ẹ̀. Ẹ jẹ́ sọ fún àwọn tó wà ní kan ẹ̀ ń dí ẹ̀. Ẹ jẹ́ mọ̀ wípé Nàìjíríà ò dá lẹ́yìn náà ṣe wà ní bíbá.
tí Nàìjíríà bá da ẹ̀yin ò ṣe padà sílé kẹ́ lọ máa jẹ iyán yẹn tẹ́ fẹ́ tẹ́ ń jẹ ń bà kẹ́ lọ wá bẹ́ ṣe máa jẹ lọ́hùn. Eléyìí ò dáa o, ẹ jẹ́ a máa bára wa sòótọ́. You see, nǹkan tí mo ní sọ nìyẹn kí n jẹ́ fẹ́lòmíì láyè ẹ jẹ́ kí n jẹ́ kẹ́lòmíì. Ẹ̀fọ́ ọ̀lẹ́ gbogbo ilé o. Ẹ kú ètò. Yẹ tó kẹ́yìn. Akínyìn o. Lẹ́sà. Ẹ̀sùn rárá mọ́. Tó bá kàn wá wa náà tún lè dá sílẹ̀ kan sí o. Ọyún ta o, èmi ní sọ̀rọ̀ tèmi tán o. Kókólẹ̀ kẹ̀sí dìtì náà ló kàn bá yá ẹbí. Ó kàn yẹ pé nǹkan tí mo jù lẹ̀ jẹ́ pé búlẹ̀tì burúkú ni. Ẹlòmíì máa wá sórí kíní sí ọmọ abẹ sí wọn máa nà mí lẹ́gbàá ni. Náà ṣe mọ̀ pé mo mọ̀ yín èmi ti mo mọ stand yín not today. So mi ò kí máa wà surprise tí bá rí pé ẹ̀ ń sọ̀rọ̀ inú mi máa ń dùn gan. That's why máa ń fẹ́ kí n wà tẹ́ bá ti wà níbi kan máa wà ń bẹ̀. Obìnrin tó ní làákàyè ní ẹ̀dẹ̀ máa ń sọ̀rọ̀ bí abiyamọ ẹni tó ń ro ìnímọ̀ ọ̀la àwọn ọmọ tó ń bọ̀ wá tí ò ro tèní nìkan fúnra nǹkan tí mo fi láìkì yín nìyẹn. You see, àná bóyá mo bọ̀bọ̀ kan náà tó náà wà Germany tó tún máa ń join platform tá a bá wà gbà yín tí wọ́n ń pè ní Ultima. Mo wà platform kan lánàá mo wá discover pé wọ́n ti lọ pick àwọn boys kan sìn wá sí orí social media wọ́n á máa host àwọn ọmọ Igbo ló ṣe ẹ̀bẹ̀rẹ̀ kínní yẹn wọ́n wá máa jà fún Tinubu wọ́n máa gbé tẹ́bátẹ́dé platform wọ́n máa gbé picture Tinubu síbẹ̀ wọ́n wá máa sọ fún yín pé policy báyìí ni Tinubu gbélẹ̀ àwọn governor state lásán ló ń ba ìjọba jẹ́ kì í ṣe Tinubu. Yesterday I was on one platform. So you need to hear the way people in abroad were talking. These people were talking as if pé wọn ò ní ẹbí rárá sí Nàìjíríà ìlú wọn ní nǹkan tó ń ṣẹlẹ̀. Then mo dẹ̀ gùnkè síbẹ̀ yẹn bí ọ̀rọ̀ ẹ lọ́wọ́ Otman mo dẹ̀ gùnkè síbẹ̀ mo ní ẹjọ́ ẹ má bínú ẹ sọ pé àwọn èèyàn kò máa pariwo ẹbí mo ní gọ́ọ̀mẹ̀ntì tó bá ti fail láti lè solve issue ẹbí hunger ó ti fail woefully. The first thing to do wá ọ̀nà láti save àwọn èèyàn kan máa rí oúnjẹ jẹ tí èèyàn bá ti rí oúnjẹ jẹ ìyókù nǹkan kékeré ni. Tó bá ti lè fail tẹ́bí bá ti ń pa àwọn èèyàn and ẹbí ń pa àwọn èèyàn wá ń sọ̀rọ̀ pé ogun wọn máa bọ́ sórí social media wọ́n máa pariwo ẹ ò lè na ọmọ kó tó wá sọ bí ọmọ yẹn ṣe fẹ́ sunkún ẹ lè máa fẹ́ bí pa àwọn èèyàn kẹ́ tó wá máa sọ pé bọ́n ṣe fẹ́ complain lélẹ̀ bọ́n ṣe fẹ́ máa eléyìí tó bá wò ó lè bọ́ sórí social media kó máa pariwo bí káwọn lè wo pé ibẹ̀ ló ti máa rí èèyàn tá fún olówó oúnjẹ. Ìmí ilé bọ́sí street àdúgbò ẹ̀kú ń pariwo you cannot control how people cry when they are hungry because already you are making them going hungry. Kò sí nǹkan tó ń work anything is not working you cannot travel with your car from Lagos State to Abuja you be scared of bandits on the road. You cannot even drive within Lagos alone you be scared of police harassing you. You can, so many things. And when you cannot say this government is not good and rely on the next election. To next election, when I vote for another person, my vote is going to be counted. You cannot even rely on the INEC. Then tell me what is working in that country. Fraud people. When election come, they will rig it. If you are traveling from one place to another, they will adopt you. If you are just walking around the town, police will harass you. So tell me what is now working? And someone will now come out and start defending that government. Then, if you know you cannot be the solution, why going there? The reason you convince everybody to be there is mo ní solution tí gbogbo kinní wọ̀nyí ẹ máa fọkàn balẹ̀. Ẹ náà wá dà lọ́dún mélòó. Now you are there after 2 years. The only thing tí mo rí tìjọba ẹ ti ṣe so far ni pé kàn ṣáà máa yáwó. Kọ́ máa pínwó owó tó ń yá bọ́ná kó sí. Under your watch, the House of Senate become a garage. Under your watch.
Under your watch, judiciary in Nigeria collapsed. So it now became who is who. Mo mọ̀ ẹ́ ni mo ṣẹjọ́ ẹ, mo mọ̀ ẹ́, I will have to be beside you. So now under your watch, somebody, a politician will come out and be telling you what will be the outcome of a case in court. Torí ó ti mọ̀ pé connection òun ló fẹ́ work, and that person will do it and he will do it, nothing will happen. Somebody under your watch, a minister is saying is that mo fẹ́ kó yọ máa yẹn kúrò as a governor, kó remove it completely, but he is so lucky for president to just declare state of emergency. Can you imagine? A man is indirectly tell the whole country that I single-handedly remove this person just because he have issue with me, just only me. In a state where they have up to 1 million just because of only you, now jeopardize the effort of millions of people. Let's make it make sense. And somebody will come out and say, the man is working, people are not. There are things that you will do as a president, people will see that we will have to go to the governor to hold them for it. But things that the president is supposed to do, we are not seeing anything from the president at all. Apart from borrowing money, another billion for innovation, another billion for this person, the president's wife kneel down to greet somebody. What of which way this benefit the citizen? Ìyàwó president kúlẹ̀ kéèyàn wọ́n gbé jáde and gbogbo ibo nìyẹn fẹ́ gbà president fẹ́ lọ sí Paris, ibo ló gbà affect àwọn ọmọ Nàìjíríà positively? Tell me. Ẹ wá sọ wípé tó ń bá gbé Obi síbẹ̀ pé ta ló sọ fún mi pé Obi ò ní worse, ta ló sọ fún mi pé Sowore kò ní worse, ṣé wọ́n sì gbé wọn síbẹ̀ náà ni? Ẹ ṣe é àzúmù nǹkan tó àwọn máa ṣe, ẹ tí ẹ sì gbé ìkan nínú àwọn méjì síbẹ̀ kárí. Èèyàn tá à tẹ̀sí à kì í trust ẹ, you need to be tested before you can be trusted. So ẹ wọ́n máa condemn èèyàn tí ò tí ì ṣe rí, Sowore tí ò tí ì bá yín ṣe councillor rí, ẹ tún condemn ẹ completely. Àti ó ṣáà máa ṣe nǹkan rí. Ẹ lè sọ strength ènìyàn tí ẹ bá gbé iṣẹ́ fún ṣe wò. Tẹ́ ẹ bá gbé iṣẹ́ fún ènìyàn ṣe tó ṣe lẹ máa mọ̀ pé strength ìwọ̀nba nǹkan tó lè ṣe mọ́ nìyí. Ta ló believe pé bọ̀bọ̀ tó wà ní Burkina Faso yìí lè ṣe nǹkan tó ń ṣe yìí? Ọjọ́ wíìkì tí bọ̀bọ̀ yẹn tó gba ìjọba mẹ́yìn everybody ló ń bu náà. Gbogbo èèyàn ló ń bu pé ìjọba military àwọn ní aláwẹ̀, but today kò sí ènìyàn tí ò fi gbàdúrà. Gbogbo nǹkan ó slash everything ni, a bag of cement 50% slash, salary increment by 50%, so many things, mention it. Bọ̀bọ̀ yẹn ń ṣe ọ̀nà kan, ìgbà tí wọ́n show fídíò bọ́n ṣe ń ṣe ọ̀nà yẹn, tẹ́ bá rí thickness ọ̀nà yẹn ẹ mọ̀ pé ọ̀nà lélẹ̀ kì í ṣe àwọn cosmetics road tí wọ́n ṣe fún wa. Look at all these things, and when you come out to talk, as my sister said, you see some people, and the funnest part is àwọn tó ń jáde tó ń support wọn ò ní chance láti débi táwọn yẹn wà o, ẹbí ń pa wèrè wọn o. Generator pass my neighbor ni wọ́n tó ń da 1 litre sí o, just because of pé wọ́n fẹ́ kó ń gbọ́ ọ̀rọ̀ pé àwọn náà ń sọ̀rọ̀. Sọ́nà ẹ̀nàjò oríṣiríṣi ló pọ̀ Nàìjíríà sí. They are suffering. And èèyàn míì tó bá ń sọ̀rọ̀, ṣé ẹ rí mo tó wá rí Nàìjíríà sí one thing, selfish interest everybody ń jà fún. Òun ni o. Téèyàn míì bá kígbe ṣe ń jẹ́ kó ń pè kí chairman ló gọọmẹ̀ntì ẹ̀ lásán kàn pé kó ń kàn fún ní ẹ̀sìn kan lásán. Ó parí. Àárọ̀ la máa ẹ fẹ́ lè búra pé àbí kì í ṣe máyìn ló ń bú Tinubu lánàá ni. Tèmi nǹkan tí mo sọ nìyẹn sà. Tèmi ò ní mo sọ pé mo ti ká àwọn kan tó ṣe pé lórí social media. Ẹ fẹ́ lè búra pé ẹni àbí ṣé wọ́n jọra ni. Tẹ́ bá máa wò ó lọ wò ó bọ̀, wọ́n ní motives wọn. Ẹni ṣé wọ́n jọra ni. Àṣà wọ́n hèmù fún kankan ni. Jerry, that is one reason tí mo fi like Sowore, not for anything. Mo like for that say gbogbo àwọn group mẹ́tẹ̀ẹ̀ta tó ń jọ jáde ńgbà yẹn tó ń jẹ́ young guys, òun nìkan ni wọ́n ti fi gbogbo kinní yẹn lọ́bì kì í gbà.
kò tẹ̀lé wọn sẹ́kù Kingsley Fẹlá tó yẹ lọ bá bàbá ẹ̀ ṣèjọba ibẹ̀ mo ti wò pé wo àwọn youth tá a sọ this is the only guy kankan gbogbo bó ṣe sọ pé wọ́n gbìyànjú wọ́n pe òun wọ́n sọ pé kóun join ilé tóun bá tẹ̀ fẹ́ ṣe kinní kóun tẹ̀ sí join wọn ná from there ló máa ṣe kinní gbogbo yẹn ló ń reject. But you will see our people kan tó sọ pé contract kan kẹ lọ ṣe títí ẹ bá wa fún ní títì kan bẹ̀ yẹn tó bá di ọ̀la tó bá wá sórí social media máa fẹ́ lè búra pé ẹni tẹ́jọ́ ń sọ̀rọ̀ lánàá kọ́ lélẹ̀ ni. So then tell us wọ́n máa sọ fún yín wípé màálù ń jẹ oko lóko baálẹ̀ abúlé yẹn á máa sọ fún yín pé ẹ má fọwọ́ kàn wọ́n just because of pé baálẹ̀ kó màálù márùn-ún fún Fúlàní sọ́dọ̀ Fúlàní tó ń bá Fúlàní bá ń tọ́jú màálù tiẹ̀ kò lè gbàdúrà kó lé Fúlàní. No, sorry, I don't recall. Olagbara. Ó ní agbára. Ẹ ń gbọ́rọ̀ mi sà? Ẹ ń gbọ́rọ̀ mi? Yeah, because these people wọ́n kó màálù fún àwọn Haúsá wọ̀nyí dání. Wọn ò ní gbàdúrà pé kí àwọn Haúsá wọ̀nyí rí wàhálà. Àwọn aráàlú lásán ló wá máa fara jẹ ìyà yẹn. Ẹ wá sọ fún mi báwo ni ìlú ṣe fẹ́ dáa? Kò lè dáa. Àní Báwo ni ìlú ṣe fẹ́ dáa? ẹni wọn kó dání àwọn tó kó màálù fún àwọn màálù Haúsá yẹn àwọn ọmọ Fúlàní àwọn ló gbé kí o fọ sẹ́mi àwọn ló gbé lé wọn náà. Ẹ sọ fún mi Fúlàní wọnú abúlé wá ó pa èèyàn 50 inú wá bí èèyàn kan nínú abúlé yẹn ó dẹ̀ pa Fúlàní ẹyọ kan federal government wá sọ pé ẹ lọ sábúlé yẹn ẹni tó pa Fúlàní yẹn lọ wá jáde wá ọjọ́ ẹ sọ fún mi wọ́n fi èèyàn 50 tí Fúlàní pa lẹ̀ o wọ́n wá ní ẹ lọ wá èèyàn kan tó pa Fúlàní yẹn pé àwọn ní gómìnà yẹn ó yá declare now security everywhere. Inú ẹ jẹ́ ká máa jẹ́ kíkiní máa make sense now bóyá àwọn pípì ó dà pé wọ́n máa ń rí àwa wípé àgùntàn bẹ́ẹ̀ làwọn tó kù tí ò bá ti sí ní corridor of power. Báwo lè ènìyàn ṣe máa sọ fún ẹ pé ìjọba ò fún òun lóúnjẹ ẹ̀sán sálárì fún òun tó wá gbìyànjú òun wá lọ sínú igbó òun wá kọ ebè òun wá gbin iṣu òun wá gbin àgbàdo síbẹ̀ pẹ̀lú ìyà ó wá tó àkókò tó yẹ kó lọ máa kéré yẹn èèyàn kan wá kó màálù wá ó wá pa gbogbo igbó yẹn rú ìgbà tí wọ́n béèrè lọ́wọ́ pé ó ṣe máa kó màálù wá síbi ó dẹ̀ gbé ìbọn yọ ó dẹ̀ pààyàn kan bẹ̀ inú dẹ̀ bí àwọn ọmọ olóko wọn dẹ̀ pa pín padà nínú Fúlàní ẹ wá fi àwọn Fúlàní tó jẹ̀bi lẹ̀ wá ní kán lọ sínú abà yẹn ò pé àwọn kan gbogbo àwọn youth tó bá wà ńbẹ̀ máa kó wọn bọ̀ kán máa rán wọn lẹ́wọ̀n gbére. ṣe ẹ rántí ohun tẹ́ ń sọ yẹn ṣe mọ̀ pé lọ́jọ́ sí ìgbà tí Sunday Igboho lọ sí Ìgàngàn ṣe mọ̀ pé wọ́n yóò bọ́ sí ìmídélé lọ́jọ́ yẹn lóòótọ́ abẹ́ẹ̀ rí. Gbogbo kíní wọ̀nyí tá a bá wò dáadáa máa rí wípé we are borrowing our country to live in. À ń ṣe first citizen mọ́ nílùú yẹn a kàn ń parọ́ fúnra wa ni. àti the second class. We are not living like a first citizen in that country anymore. Kí ni ìyàtọ̀ wípé ọmọ Yorùbá ẹ̀ ń pariwo pé Yorùbá ni kí ni ìyàtọ̀ Yorùbá ń sìn lára Yorùbá Haúsá wà ń bẹ̀ Fúlàní fi màálù ń pa ọkọ wa Yorùbá tún débẹ̀ Fúlàní continue tó fi màálù ń pa ọkọ wa. ṣé màálù nìkan ṣé orúkọ yìí nìkan ló ń jẹ ẹnu àní wọ́n tún gbé wa wọ́n tún gba ransom lọ́wọ́ wa. ẹ̀rù ń bà Tinubu kan láti sọ̀rọ̀. Ẹ bá mi béèrè kí ni àǹfààní tí wọ́n bá sọ pé òkè o bàbá ẹ̀ tú ìlú ṣe ká tiẹ̀ mọ̀ pé gba tiẹ̀ yìí kó o ṣe débì kan gbogbo nǹkan tó bá fẹ́ ṣe láàyè Lagos State nìkan ṣé Lagos State nìkan nílẹ̀ Yorùbá ó jákàkú mọ̀ pé o fẹ́ divide àwọn nǹkan wá divide sí Ìbàdàn divide sí Oǹdó divide sí Èkìtì divide sọ́ṣun káàkiri túmọ̀ pé ẹyọ kan ẹni but everything láyè Lagos ó yá extend the local government only Lagos. Gbogbo state Yorùbá tó kù kò tiẹ̀ kí ẹ̀ nípa wọn Lagos nìkan ni ìyẹn tá a bá tẹ̀ fẹ́ gbà pé ó fẹ́ fèsì Yorùbá ó ti jẹ́ kí Yorùbá yẹn completely benefit yẹn kò wá sí nǹkan yẹ kan anybody lè tọ́ka sí àfi policy tó ń bá ń gbé jáde lórí newspaper ẹ̀ṣù ní ìwé ṣó máa ń bòyàn jẹ ni
ẹ sínú ìwé òun bèèyàn jẹ ẹ máa sọ pé pọ́lísì kan tí bàbá gbé jáde orí newspaper láti ń rí èwo ló wà materialistic tó wà materialistic nínú gbogbo project àti ìfetí ń gbọ́ yìí èyí nǹkan kan ẹyọ kan tí mo mọ̀ tó wà materialistic tó wà tó come to reality kan wọ́n execute láti tọ́ tó débẹ̀ ní loan gbígbà òun ni project tí wọ́n máa sọ tí wọ́n á dẹ̀ execute pé we need $5 billion and wọ́n á dẹ̀ gbà completely. That is the only project wọ́n máa execute láti gbà tí wọ́n ti débẹ̀ yẹn and another project tí mo rí tí wọ́n ṣe ni wípé wọ́n tún plan wọ́n tún succeed láti máa gbé àwọn èèyàn wọ́n máa kidnap àwọn èèyàn that's another project tí mo rí tí gọ́ọ̀mẹ̀ntì yẹn tún. bàbá tẹ bá gbọ́ àwọn tí wọ́n fẹ́ràn Tinubu tó ti wá sórí platform mi tó ṣe ń gbọ́rọ̀ kalẹ̀ mo decide láti change ways mi láti máa entertain some of them ni you understand you know tó máa support ọkùnrin tó jẹ́ pé ó wà clueless pẹ̀lú gbogbo àwọn tọ́jọ́ jalè lẹ́kọ̀ọ́ tó kó sí government because ó dàbí pé most of them wọn ò máa antecedent Bọ́lá Ahmed Tinubu ni n pé gbogbo àwọn tọ́jọ́ ṣe àṣemáṣe l'Amẹ́ríkà tó ń kó kiri àwọn náà lọ sí wà níjọba báyìí sí kò dẹ̀ sí nǹkan kan tí gbogbo wọn ń ṣe ni pé gbogbo wa tó ti pa Èkó lẹ́kún ọ̀sọ́mọ Èkó làwà you understand me èmi tí mò ń sọ̀rọ̀ yìí kò ń ṣe nǹkan tó le fún mi kọ́ tó bá sọ pé mo ti jẹ chairman local government bóyá bíi 15 or 20 years ago mo tó bẹ́ẹ̀ mo jù bẹ́ẹ̀ lọ tó bá ní mo wà senate mo tó bẹ́ẹ̀ mo jù bẹ́ẹ̀ lọ mo torí àwọn bàbá wèrè yìí we have to excuse ourselves from the system you understand me because èèyàn gbọ́dọ̀ sọ pé nǹkan tí èèyàn fẹ́ jẹ kó máa pé màálù ń bọ̀dà some of us tick wá ó tick gan tó yẹ pé ara wa kọ̀wọ̀ sí you understand but the more we know who is who àmọ́ wọn téèyàn lè align pẹ̀lú ẹgẹ́ mi sìn and ẹ wo nǹkan tó sọ Èkó wa di dèní yìí ṣé mo gbọ́ tá a ṣe ń sọ̀rọ̀ báyìí sìn bóyá bí 40% of Lagos has been sold to the Shaguris àwọn Lebanese Kotsi Bọ́lá Ahmed Tinubu ọmọ ẹ̀ àwọn Lebanese náà lòun náà fẹ́ ìyẹn Ṣèyí Tinubu tó fojú jọ ojúku because àwọn èèyàn ti gbé fọ́tò oríṣiríṣi jáde I think I have it somewhere in my archive I'll check n pé Ṣèyí Tinubu gan jọ ó fojú jọ ojúku wọ́n dẹ̀ sọ wọ́n parí tọ̀gàn pàápàá pé ọmọ ìyá Ṣèyí gan wọ́n ní yẹ́ hostess ni pé ó ti sáàfù ojúku rí nígbà tó wà láyé so ó jọ gàtí kò jọ gàtí gbogbo ẹ̀ là ń rí òun náà lọ́dọ̀ ẹ̀ sọ pé tọ́mọ àlè tó bá ti dàgbà níbì kan ó máa ṣìwàwù ni òun ló ṣe Ṣèyí Tinubu tó bẹ̀rẹ̀ sí ń fọ́ǹbù tó fò sókè tó ń jábalẹ̀ tó ní bàbá àwọn ni the best president tí Nàìjíríà ti ever witness pàtó tí bóyá fatábà ni lọ́jọ́ yẹn kò yé mi because ẹ bá rí fídíò yẹn gan apá ẹ̀yìn náà máa jábọ́ pé in this same Nigeria tí ìyà ń jẹ àwọn èèyàn you understand me tọ́wọ́n Yorùbá kan pariwo pé àwa ló kàn àwa ni president tí adé ń jẹ everybody báyìí kò yé mi rárá o and we are still seeing some people tó yẹ pé wọ́n ní infantry yẹn tó máa defend nǹkan tó wà defendable with all their chest tó máa coin out all kind of statistics gbóhùn ló ṣe báyìí ó ṣe báyìí I don't even want to hear those kind of things I go just dey laugh for my brain kódà ẹ̀ pọ̀ wọ́n eléyìí ṣọ́fẹ́ jẹ̀yà kú ni for the rest of their life because it has never happened in the history of Nigeria n pé a ní president kan kódà jẹ́ pé gbogbo ọ̀dọ́ ìlú bí ìgbà tí gbogbo wọn ṣe meeting ó yá o I need láti sá lọ everybody ló bẹ̀rẹ̀ sí relocate tí bá parọ́ ẹ jẹ́ kí n mọ̀ náà. The solution wà nìyẹn. Money is that the solution? Bàbá kò sẹ́ni tó fẹ́ gbégbé àlàáfíà náà wà láì. But ìgbà tí gbogbo ń sá jáde ń sìn ta ló fẹ́ bá a tún ṣe. Gbà táwọn wèrè yẹn tọ́dẹ̀ takú tọ́nà wọn ní tún lù ṣe ọ̀nà mi ló kàn kò sọ hospital kò sọ́nà kò sí school.
ẹrí ohun tí mọ́mí wa ti sọ mọ́mí queen tí wọ́n ti sọ lẹ́ẹ̀kan yẹn òun ni ṣẹ́rí ohun tó ṣẹlẹ̀ ní Sri Lanka yẹn ẹ wo population yẹn tí population yẹn bá lè jáde ní Nàìjíríà believe me something will happen. bẹ́ẹ̀ ni sà ọ pricing ló ń pè yẹn èmi gan believe inú ẹ you understand me tẹ́ bá lè pínlù ó kàn yẹ pé ṣe rí Nigerians tó tọ́ bẹ gangan ni pé Ọlọ́run má jẹ́ kí ìyà ó mọ́yàn lára ìyà tẹ́yìn dẹ̀ ń wò yẹn wọ́n ní kò ń ṣomi ọbẹ̀ tó ń gbé mu bí ẹ̀kọ́ ẹ get me sìn ìyà yẹn wọ́n ti sọ di omi ọbẹ̀ báyìí you know because mo feel pé population Èkó one over 22 million tó bá ní káwọn èèyàn jáde bí ẹ̀lì lè máa fi rán 500,000 50,000 gan bóyá lè máa rí lẹ́kọ̀ọ́ tó máa jáde everybody ń pa ṣáyó ni you know àwọn tó fẹ́ tún ìlú ṣe gbogbo state pátápátá lẹ́ everybody máa jáde gbogbo airport shut down not even for weeks. Yes. I'm talking about months gbogbo àwọn people yìí gbogbo ọlọ́mọ máa check out ọlọ́wọ́n bá mo fi ṣe ẹlẹ́rìí ẹ kàn máa gbọ́ pé àwọn senators wọ́n ń pàdé wọn ní lobby ní international airport ni àwọn tó bá ní jet nínú wọn. wọ́n máa jọ wọn lọ gan sẹ́ẹ̀ kọ́ máa shut wọn down. They will all run away because gbogbo wọn ló mọ̀ pé iṣẹ́ ibi làwọn ń ṣe. bẹ́ẹ̀ni. kò sí sitting senator Nàìjíríà tó jẹ́ pé ó ń lo Nigerian banks láti máa gba salaries ẹ̀ àwọn different banks nílò òyìnbó ló ń sanwó wọn sí. Because àwọn náà mọ̀ pé anything can happen at any time. Nfa tó sọ kíní yẹn fún mi ẹni tó lè sọ fún mi kò ń sọ òfo rárá apá mi jábọ́ ni ó ní none of them this is a person tó jẹ́ pé òun náà ó kù díẹ̀ kó jẹ́ ó fa ó tẹ̀ win senatorial gbà yẹn ó win ní outrightly ni èmi ló kàn ló ṣe jàmbá yẹn bàbá yẹn ó ti ṣe lot of dirty stuff gan fún ọmọ Yorùbá náà so mo sorry láti sọ bóyá àwọn tó mọ̀ ló ń support ẹ̀ I'm telling you he has nothing to offer any Yorùbá ṣe lẹ́ ń parọ́ fúnra yín pẹ̀yìn lẹ́wà ń bẹ̀ irọ́ pátápátá lẹ́ ń pa tó bá ti mọ̀ wọn selected ones nísìnyí ó mú Gbajabiamila ti mú ń bọ ẹ̀mí kan tó bẹ̀rẹ̀ sí mú kiri ń sìn kí lẹ̀ lórúkọ ẹ̀ náà kíní kan Lágùdà wọ́n ti gbàgbé first name young bọ̀bọ̀ yẹn ó ní Gbajabiamila mú kákàkiri ń sìn kí ló fẹ́ fi orúkọ bọ́ yìí ṣe o you know so tó ṣe à ń pink ra wọn ni ẹ tó bá ti mú wọn báyìí wọ́n initiate wọn wọ́n mú ọ lọ Mẹ́kà ẹgẹ́ mi wọ́n lọ ṣe múra wọ́n lọ ṣe gbogbo ẹ̀ wọ́n ti di wèrè nìyẹn I have a friend that used to be a local government chairman náà nígbà yẹn náà few decades ago wèrè tó jẹ́ pé ẹni tó ń bọ́ ṣọ́lẹ̀ fún lọ́rùn ẹ̀ Ọlọ́run dá ẹ̀ṣẹ̀ mi jì mí gbà tó dé chairman tán kò lè gba fíìsì lọ́wọ́ very idiot set of people mo gbéṣẹ́ pé láti rí ìwọ ara mi èmi ni mo chase ìpàdé ẹ̀yẹn kúrò nílùú òyìnbó kan mọ́ you need to go pàdé ẹ̀ lọ́wọ́ àmẹ́ sí hopefully bóyá sort ẹ̀ out tó ní láti wá máa sọ pé oníwèé gbèlú wàá máa dodge kiri pé no you don't need all that just go back home you understand me hopefully ẹ̀ sort ra yín out ẹ̀ mọ́tẹ́ máa ń ṣe gbogbo shit ẹ̀ Naija mi pàdé ẹ̀ wọ́n náà wọ́n ṣe lóde nǹkan ọba kòkò tẹ̀lé gbá lọ́wọ́ mọ́ yẹn ti wà ń bẹ̀ ní early 7-8 days ó ń lọ sọ́fíìsì on resume síbẹ̀ 9 tó bá dé fáà ní ọ̀rẹ́ mu ti ń lọ nìyẹn o you understand me ó ga mọ́kànlẹ̀ pé ní lọ́ládé kí ló ṣẹlẹ̀ rọ́rọ́rọ́ má gbé yẹn wá o you understand me má gbé yẹn wá rárá you know wetin dey do you ìgbà tó kúrò náà bẹ́ẹ̀ tó ń sìn ó ṣe wà ń wá àwọn pàdé ẹ̀ kiri I don't understand people at all man but ibi tí mo ń lọ gọgọ kọ́ nìyẹn ibi tí mo ń lọ gọgọ ni pé kí wọ́n tún ìlú ṣe ẹ wà kind ẹ wà nice ẹ wà loving ẹ wà passionate nípa àwọn tẹ́ ń darí yín. kò sẹ́nìkan tó fẹ́ tún nǹkan ṣe àkànṣe gbogbo yẹn ó ti kọjá kò sẹ́nìkan tó fẹ́ tún nǹkan ṣe mọ́ ìyẹn tí ó ti kọjá. ẹ sà ó lè gbé ó lè gbà òun là ń witness. ìyẹn ti lọ àní the solution náà ni pé ká pín kó kálukú bá tiẹ̀ lọ that's the solution. ó ti sú èmi bàbá some of us ó ti ṣe díẹ̀ tá a ti wà ń lo òyìnbó ẹlòmíì 60 years ẹlòmíì 70 years ẹlòmíì 40 years ẹlòmíì 20 years. wàláì kò síbi tó dàbí ilé I swear to Almighty gbogbo ilé ayé mi mo fi búra
There's no place like home. Èmi tí mo ń sọ̀rọ̀ yìí ìgbà tí mo wá sí ìlú òyìnbó mo ti yewu náà. Mo ti bẹ̀rẹ̀ sí ní yewu báyìí sìn. Ìgbà mélòó? Kò pẹ́. Omi gbóná gbogbo ẹ̀tẹ́ fi ń wẹ̀ gbogbo ẹ̀nu. Bàbá nǹkan tí mo ń sọ yìí ẹ̀kan rẹ́rìn-ín ni o. This na something wey dey pain me gan. I swear to Almighty God. You can't have all the billions nílùú òyìnbó kó gbádùn ra ẹ̀. You cannot. No, you cannot. Àní mo fẹ́ wà láàrin àwọn èèyàn mi. Ẹ wo tábánà fẹ́ jẹ ègúfe wèrè tó ń tà nílùú òyìnbó. Ègúfe tó ń rùn bí ègúfe. You don't understand the smell of goat meat alone. Ó máa múnú ẹ̀dùn, á máa fún enjoy. Gẹ́gẹ́ mi sì, àwọn ẹran nù freezer. Wo nílò ẹ̀ láyé ìgbà. Ọlọ́pàá mi yà jẹ yọ. Gbogbo ṣé ìyẹn lẹ notice ni notice gbogbo àwọn ọ̀gẹ̀dẹ̀ tá ń jẹ ẹni bó ṣe máa ń tóbi ni á tóbi gbàǹkùgbàǹkù. Ọ̀gẹ̀dẹ̀ tá ń máa ń jẹ. tóbi ni wọ́n rò pé àwọn náà dáko náà kó ló ṣẹlẹ̀. Àwọn ọ̀gẹ̀dẹ̀ tá ń jẹ ní Nàìjà ṣe mọ̀ pé síìdì wà nú ẹ̀ a máa ń rí síìdì nú ẹ̀ ọ̀gẹ̀dẹ̀ lóyìnbó ṣe ń rí síìdì nú ẹ̀. Poison là ń jẹ o. Ibi iná láti express pé fruit seedless. Ọsàn tó wà seedless. Ó ti pa wá kú. Bàbá mi dẹ̀ like èso gan. Oh my goodness. Mo like fruit tó dáa. Ọlọ́run ṣàánú wa. Can you imagine? And growing up, mami, those days when I did primary school, go public school ni mo lọ. Tá bá ń bọ̀ láti school báyìí, a máa ń gbà àwọn nugbó yẹn. Àwọn ọkọ ẹlòmíì bá lè gbàbẹ̀ kábẹ̀ sí kákaṣú kólókó. Fọ́ọ̀n ní fáwa. Kọ́wọn àgbẹ̀ kan lé wa ká sáré ká sọ pé wọ́n mẹ́mi lé. Gbogbo yẹn you can't do that ẹ̀ lè ṣe mọ́ sí. Tẹ́ bá lọ bá kaṣú ló kó báyìí ẹ mọ̀ pé àwọn kaṣú ti dowó gan sí. Bẹ́ẹ̀ni tó bá tún dọ̀la á tún lọ sóko ọsàn. Tó bá tún yá tún bá rìn dáadáa ẹ lè lọ sínú ìbéyà bíi ti àgbálùmọ́ tó ti ń wù lọ́wọ́ oko tó di díẹ̀. Tàbí àwọn nǹkan tẹ́ ẹ sọ yìí àwọn nǹkan tó tiẹ̀ sì lè dá nìkan wù sí gbóni. Wọ́n tọ̀ sí àwọn ọ̀gẹ̀dẹ̀ àgbagbà lóko tẹ́ bá ń bọ̀ láti inú oko yẹn máa rí ọ̀gẹ̀dẹ̀ àgbagbà tó so sínú oko ogbó tó ti pọ́n tó ti gbó tó yẹ pé tó kò wà kò bẹ́ẹ̀ ẹ lè wọnú gbó yẹn kẹ́kọ̀ọ́ bí ọ̀gẹ̀dẹ̀ yẹn. Ẹ tó délé ẹ ti yó. Ẹ kò wọnú gbó ẹ bẹ́ ọ̀gẹ̀dẹ̀ lá ọ̀gẹ̀dẹ̀ àgbagbà. Ẹ lè rí yẹn mọ́ gan ọ̀gẹ̀dẹ̀ gan wọn ò jẹ́ kó gbó mọ́tò fi ń gé gan sí. Àtijọ́ tẹ bá ṣe tọ́nu oko pẹ̀lú bàbá yín tẹ̀ ń bọ̀ jáde ní oko àwọn igbó tó wà níbi odò tán ti fẹ́ lọ fọ ẹsẹ̀ ẹ̀rí ọ̀gẹ̀dẹ̀ míì tó ti gbó sínú igbó lásán bẹ́ẹ̀ kọ́ ọ̀gẹ̀dẹ̀ kí ló máa jẹ́ kẹ́ ẹ̀ dìtẹ́ẹ̀tì ẹ̀ àwọn ẹyẹ tó bá lọ ṣàjẹ́ ló máa jẹ́ kẹ́ mọ̀ pé kíní ti pọ́n ó ti gbó. Náà gbogbo ẹni nǹkan ìgbà tó tẹ̀ ti sọ pé wọ́n ta igi ẹ̀gẹ́ ni mo ní ayé ti tán. èmi ẹ má wò kẹ́ wọ́n ta èmi fúnra mi mo rà. wọ́n ní wọ́n ta igi ẹ̀gẹ́ tó yẹ pé nígbà tá a kéré ìyẹn gan ni iṣẹ́ fún wa pé láti lọ rú dànù sígbó táwọn tán bá ti ń gbé. Wọ́n ló yá lọ máa rú igi yẹn dà sí kúkúrò ní oko ìyẹn tún níṣẹ́ ti wá pé a lọ ń dà sígbó. gbogbo àtúmọ̀ dáná sun because ó pọ̀ jù ó tí kò sí tẹ́lẹ̀ fi ṣe. Wọ́n ní wọ́n tún ta igi ẹ̀gẹ́. Wọ́n ta o títà ni o. Gbogbo ó ti di gold báyìí. I don't know where we are going. And a lot of things ó ti parun. Àwọn oṣù kan wà nígbà táwọn àwọn kékeré tá a mọ̀ tí mo béèrè pé iṣu yẹn tó bá ṣe báyìí ó máa dàbí ìgbà tó yẹ pé fi ṣúgà sí ni. Bó lẹ ti fẹ́ rí. So mo pe àwọn àbúrò mi pé ẹ bá mi wáṣù yìí ká máa gbé. Benue ló wà àwọn ti pa ọgbọ́n tó ń Benue. Kì í ṣe Benue nìkan ó pọ̀ lọ́dọ̀ wa ṣẹ́ẹ̀rì ní nǹkan ló tàn ṣẹ́ẹ̀rì a ní iṣu tá a nítorí ti mẹ́rin márùn-ún. Ó jù bẹ́ẹ̀ kan lọ. Mo ṣe wà yìí mo lè dáko oríṣi mẹ́fà mo ṣe wà yìí. Iṣu kan wà tá à ń pè ní bámi bọ́ọ̀lẹ̀ la máa ń pè lọ́dẹ wa. Àgbẹ̀ kan ló máa ń gbìn òun fúnra rẹ̀ tẹ́ bá ti kọ tó bá yẹ pé ní virgin land ilẹ̀ ibi tẹ́ ṣẹ̀ fẹ́ kọ oko sí lọ́dún yẹn tẹ́ bá máa fi débẹ̀ máa bá ń bọ́ọ̀lẹ̀ á ta báyìí tá kún gbogbo ilẹ̀ báyìí lẹ́yọ̀ kan máa